Agbẹnusọ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí àná, ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò èèyàn pásítọ̀ Láolú Àkàndé, ó mà ti sọ̀rọ̀ òtítù àṣírí tí gbajúmọ̀ òǹkọ̀tàn àti ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó tú fún un nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó ṣe ọdún àádọ́rùn ọdún 90 years ẹ̀ tó ti wà lókè èèpẹ̀. Ẹ rántí wípé lọ́sẹ̀ tó kọjá yìí ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ló ṣayẹyẹ ọjọ́ bíi àádọ́rùn ọdún 90 years tó sì jẹ́ pé káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń ṣẹ̀yẹ fún bàbá náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, pásítọ̀ Láolú Àkàndé tó jẹ́ agbẹnusọ fún Ọ̀ṣínbàjò lásìkò tó wà ní ipò igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí, ó jẹ́ kó di mọ̀ pé òjò ó ti ń pagún ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká àti Tinubu ó ti ń pa wọ́n bọ̀ ọjọ́ ti pẹ́. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé òun náà súnmọ́ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká gẹ́gẹ́ bí oníròyìn tó lẹ́sẹ̀ ńlẹ̀ dáadáa. Ó ní ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká bá òun sọ̀rọ̀ láìpẹ́ yìí, ó sì tú àṣírí fún un pé bóun bá fẹ́ ṣòdodo, ó ti pẹ́ gidigidi tí Tinubu ti máa ń sọ pé ó wù ú láti di ààrẹ orílẹ̀-èdè yìí àti pé òun ti gbára gidigidi láti wá darí orílẹ̀-èdè Nàìjíríà. Láolú Àkàndé ní Wọlé Ṣóyínká jẹ́ kó di mọ̀ fáwọn pé kì í ṣe ọ̀rọ̀ ọgbọ̀n ọdún sẹ́yìn rèé tí Tinubu ti máa ń tẹnumọ́ ọ̀rọ̀ náà ipò ń gbọ́dọ̀ di ààrẹ orílẹ̀-èdè ni, tó sì ní ó ti padà rí èròǹgbà ẹ̀ ó ti mú ṣẹ. Ṣùgbọ́n Wọlé Ṣóyínká ó wá sọ fún Láolú Àkàndé gẹ́gẹ́ bí ọkùnrin náà ṣe ṣàlàyé, ó ní ọdún méjì sẹ́yìn tí Tinubu fi tóun létí pé òun fẹ́ gbé igbá ìdìbò ààrẹ láti di ààrẹ orílẹ̀-èdè yìí, Wọlé Ṣóyínká ní òun sọ fún Tinubu pé kó má ṣe jáde nítorí pé ó ti dàgbà, ó fún àwọn ọmọdé láyè. Ṣùgbọ́n tó ní Wọlé Ṣóyínká sọ fún òun pé olórí kunkun ni Tinubu, ó ṣàgídí ó sì padà rí nǹkan tó ń wá. Láolú Àkàndé ìyẹn agbẹnusọ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò lásìkò tó wà nípò ààrẹ, ó ti tú àṣírí nípa ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó bá sọ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu.